mo jí òkú dìde. Olú first oyè tí mo kọ́kọ́ jẹ mo jẹ àyàtì. Second one mo jẹ akọgun. Third one mo jẹ ọ̀dọ̀fin. Fourth one ni mo fi jẹ àyàtì. Ní Òdìgbò local government. Sunday Igboho àjọṣe meeting. Ó ní ẹ lọ wo ẹni tó wà last city Ọ̀ṣun ká tó rí 21 days. Wọ́n á mú ẹbọ tí wàá bọ́. Ṣùgbọ́n má já ìjà yìí fún ara ẹ nìkan. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó gbọ́ mi. Orúkọ tèmi ni Àbí Olótù. Èmi lọmọ Àkọ́ráyè ọmọ ogun tẹ̀dúdú ọmọ bó ní bọ̀ tún ṣe máa bọ̀ tún ṣe ọmọ bó ní bọ̀ bàjẹ́ máa bọ̀ bàjẹ́. Èmi lọmọ arẹ́rìn pàdé ìjà lọ́nà máa kí n lójú ogun bí ogun ni mo ṣe wá ní ìran bàbá tó bí mi lọ́mọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí bàbá. Ẹ dákun ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. Èmi Adé Orí Ọ̀kín. Bàbá mi Adé Orí Ọ̀kín, mo gbọ́ pé ẹ lóògùn. Ọlọ́run bá ló lóògùn kì í ṣe èyí. Bọ̀tọ̀ Ọlọ́run bá fún wa. Torí pé ó ní àwọn iṣẹ́ ribiribi tí mo ti gbọ́ nípa yín bàbá. Bí mo jẹ̀ ṣe wá síbí báyìí lónìí àti Canada náà ti rán mi wá. Ó wá ń yà mí lẹ́nu pé báwo náà ṣe mọ̀ yín. Ọlá Ọlọ́run. Ọlá èèyàn dẹ̀. Ṣé ẹ jogún ẹ̀ ni? Mi ò jogún ẹ̀, mi ò dẹ̀ kọ́. Ọlọ́run bá ló fún mi, mi ò lọ́gàá lórí oògùn. Bàbá. I don't have master. Ọlọ́run bá fún yín lóògùn. Ọlọ́run bá ló fún mi. Bàbá, bó ló sì jẹ́? Bó ṣe jẹ́. Ọjọ́ tí mo kí gbogbo ìlú, mo dẹ̀ kí gbogbo etí tó ń gbọ́ mi. Ọjọ́ tí ìyá mi bí mi, ọjọ́ yẹn mo padà wọlé. Ọjọ́ tí ìyá yín bí yín, bẹ́ẹ̀ni, ẹ dẹ̀ padà wọlé. Ọjọ́ yẹn mo padà wọlé. Ọjọ́ keje wọ́n ṣẹ̀ wá gbé mi jáde. Bàbá, kò tí ì yé mi o. Pé wọ́n ń ṣe kí ni wọ́n gé placenta ọmọ èèyàn. Kò sí ẹ̀dá alààyè tó gé tèmi. Wọ́n ń wọṣọ fún èèyàn. Kò sí ẹ̀dá alààyè tó wọṣọ fún mi. Wọ́n ń wẹ ọmọ tuntun. Kò sí ẹ̀dá alààyè tó wẹ̀ mí. Èmi Adé Orí Ọ̀kín mo sọ bẹ́ẹ̀. Bàbá, ọ̀rọ̀ yìí ṣe kàyéfì fún mi o. Ẹni pé ọjọ́ tí wọ́n bí yín. Ọjọ́ yẹn mo padà wọlé. Lẹ padà wọlé. Bẹ́ẹ̀ni. Kò sí ẹ̀dá alààyè kankan tó wẹ̀ yín. Kò sí. Kò sí ẹ̀dá alààyè kankan tó wọṣọ fún yín. Kò sí. Bàbá, ọ̀rọ̀ yìí ò tí yé mi. Á yé ẹ. Bàbá. Ó mọ̀ ìdí tá a fi yé ẹ. Ìdí ẹ̀ ni pé awo lèmi. Bẹ́ẹ̀ni bàbá. Ní Ṣọ̀gbẹ̀rì. Èmi ní ọba àṣegùn gbogbo Ondo state ní gbogbo Òdìgbò local government. But ó mọ̀ díẹ̀. Ẹni bá fẹ́ mọ ìdí ẹ̀ tó bá di September tá bá fẹ́ ṣe Ògún Òdìgbò kó wá bá mi máa padà débẹ̀ ilẹ̀ yẹn á tún padà lanu. Bàbá, ẹni tó bá di ọjọ́ Ògún Òdìgbò. Bẹ́ẹ̀ni, á lanu máa padà wọnú ẹ̀sùn máa tún padà jáde. Bàbá, eléyìí ṣe kàyéfì fún mi o. Má jẹ́ ó ṣe kàyéfì fún ẹ. Láti ìgbà tí ẹ ti wá jáde padà nínú ilẹ̀, ẹ tí padà wọbẹ̀ láti ìgbà náà. Láyé mi ò ní padà wọbẹ̀ until tí n bá fẹ́ ṣọdún Ògún yẹn, ọjọ́ Ògún yẹn gangan wọn bí. Èmi la kọ́ ní èèyàn ní gbogbo fámìlì dádì mi. Ẹ̀yin la kọ́ ní èèyàn nínú gbogbo fámìlì yín. Èmi ò kí ọmọ ajímútábà oògùn, ọmọ ajípolówó ikú tẹ́tẹ́tán ìrèké níbì kan àgbámú. Àwé yá sọ̀rọ̀. Bàbá. Kádẹ̀ tún fọ̀rọ̀ lẹ̀. Ó yé mi bàbá. Bàbá, oyè wo lẹ jẹ torí pé mo rí pé ẹ̀ ń lo adé. Mo jẹ ọba àṣegùn. First oyè tí mo kọ́kọ́ jẹ mo jẹ àyàtì. Second one mo jẹ akọgun. Third one mo jẹ ọ̀dọ̀fin. Fourth one ni mo fi jẹ àyàtì. Ní Òdìgbò local government. Ọjọ́ tí Olótù tó jẹ oyè ọjọ́ yẹn wọ́n fi mí jẹ àyàtì. Torí láti pe ilẹ̀ yìí láti bọlẹ̀ láti ṣàwòrò àtọ̀run mo ti gbà wáyé. Kò sẹ́ni tó kọ́ mi. Bàbá, ṣé ń dáyàn lóhùn? Àlejò pọ̀ lọ́dọ̀ mi. Èmi náà rí bẹ́ẹ̀. Ẹ mọ̀ ìdí tí mo fi béèrè. Tí ẹ bá fẹ́ dáyàn lóhùn, kí lẹ máa ń lò láti yẹ̀ṣẹ́ wò fún yàn? Bá ń gbé wá. Ifá mi bá ń gbé wá. Ẹyọ owó ni mò ń lò. O ni wọ́n ń pè ní ẹ̀rìndínlógún. Ẹ̀rìndínlógún yóò dà fún ọtí ọ̀pọ̀. Àṣẹ bàbá, àṣẹ.
bàbá ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tó jẹ́ pé ààrẹ ni tó yẹ pé ó ń lo ẹ̀rìndínlógún ààrẹ ni tó ń lo ní tí mò ń lò ní. bàbá ẹ dákun ẹ bá ń gbé sókè díẹ̀. ní tí mò ń lò ní. káyé bá lè rí kí n ṣàwo tèmi ní àwo ìkọ̀kọ̀ ní tí ò bá jẹ́ tiẹ̀ mi ò ní sọ pé kó lọ ṣe. ó yé mi bàbá. tọ́rọ̀ ọba nídìí omi màá ní má lọ bomi wá tọ́rọ̀ ẹ bá nídìí adìyẹ màá ní kó lọ ra adìyẹ wá. owó fún kò tó yàn. bẹ́ẹ̀ ni bàbá. bá ná owó á tán ọmọ èèyàn lákùn bọ́tí àwọn ẹgbàrúmọlẹ̀ á máa béèrè lọ́wọ́ babaláwo yẹn pé kí n ṣe tó yẹ kó gbà ló gbà yìí. mo jí òkú dìde olú. bàbá ẹlẹ́ẹ̀jókòó dìde. ọmọ tí mo jí dìde ni. ẹ dákun ẹ bá ń bọ́ sẹ́gbẹ̀ẹ́ bàbá ń bẹ̀ ẹ bá ń súnmọ́ bàbá dáadáa ẹ dákun ẹ dákun. fi máàkì ọwọ́ ẹ hàn máàkì ọ̀hún ni. ẹ dákun ẹ bá ń nawó yẹn sókè ẹ dákun ẹ dákun. ó kú ní pímọ̀. ẹ jí òkú dìde bàbá. yes ó kú ní pímọ̀ láago 8 àárọ̀ mo jí dìde láago 4 ìrọ̀lẹ́. it's me. bàbá ọ̀rọ̀ yóò tí ì yé mi o báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló pa wọ́n tẹ́ fi jí wọn dìde. wọ́n lọ ṣeré ni ó dẹ̀ jábọ́ láti orí igi máńgò ó wá fi apá gbé páànù èmi ò sí ilé mo lọ ṣiṣẹ́ fún ọba Ìjẹ̀bú Òde Àwùjalẹ̀. ibẹ̀ wọ́n ti pè mí mo ní mò ń bọ̀ ẹ máa gbé lọ sí hospital ẹ lọ gba tetanus injection fún mo dẹ̀ débí láàárọ̀ ọjọ́ kejì oríṣi àmúba olú bó ṣe gan nìyẹn mo lọ́mọ mi àwa kú ńgbà mi ò lọ́kùnrin mi ìrọ̀lù mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn lọ́lá ọlọ́run lọ́lá ànábì Muhammad. bàbá ànábì Muhammad. yes o. kí ni ìdí babaláwo mo mà mọ̀ yín sí bàbá. mẹ́ta lọ́kan lèmi máa pe ọlọ́run máa pe ànábì máa dẹ̀ tún pe èṣù. èṣù lọ́ba gbogbo wọn èṣù ló lówó. bẹ́ẹ̀ ni bàbá mo mọ̀. ànábì ò lówó. Jésù Kristi ò lówó bọ̀tì èṣù ń dán wọn wò bọ̀tì wọ́n ṣe kíni wọ́n fi ìgbàgbọ́ wọ́n fi gbà ara wọn là lọ́dọ̀ ẹ̀ ìgbàgbọ́ lèmi ń lò kò sí tí màá ṣe tí màá jẹ́ kó kọjá ọlọ́run. it's me adé orí. ọ̀kín bàbá. bàbá torí wípé ẹ̀rìndínlógún tó wà lọ́wọ́ yìí ará àwọn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n á máa lo ọ̀kín ará àwọn míì tó jẹ́ pé wọ́n á máa lo ọ̀pẹ̀lẹ̀ kí ni ìdí tó fi jẹ́ pé ẹ̀rìndínlógún lẹ́yìn lò. ní tí mo yà wáyé ni. n tẹ́ yẹn wáyé bàbá. bẹ́ẹ̀ ni kò dẹ̀ sẹ́ni tó lè rí ibodè 16 pé kílẹ̀ tó ṣù. ta ló lè rìn. kò sí bàbá. wọ́n ní kó dìde láti Onitsha títí lọ dé Èkó kó fẹsẹ̀ rìn ṣó lè rìn. láyé bàbá. bolokánà kòkò ní bọ́sì torí wàá pàdé odò ní ọ̀nà. olúwẹ̀rí lèmi ń bọ̀. olúwẹ̀rí lẹ́yìn ń bọ̀. bàbá láti ìgbà tẹ́ ti wá ń dáyàn lóyè ó ti tó bí ọdún mélòó tàbá ní àfojú wò. getting to 30 years. getting to 30 years. yes. ọjọ́ náà ìsọjọ́ kékeré bàbá tábà wá ní káwò láti bí 30 years tẹ́ ti ń dáyàn lóhùn kí làwọn àdójúkọ yín. mi ò mọ iye àlejò mi ò mọ iye ẹni tí mo lè sọ gbọ̀tí ọlọ́run ṣe kí ni ọlọ́run gbàdúrà mi lórí àwọn àlejò tó bá ti wá sọ́dọ̀ mi. ẹ tí wàá ṣiṣẹ́ rí kó jẹ́ pé àwọn èèyàn ní kẹ́ má ṣe máa fẹ́ dà yín lọ́wọ́ dúró. àìmáyé máa lé wọn dànù ni. ẹ lé wọn dànù. èmi rò pé wọ́n ní ìyẹn bá àwọn àgbà jà ni. oníbodè tàbá débodè ìyá ẹgbàtí wọ́n bá ní rárá o bọ̀dá a sọ fún wọn tí wọ́n jẹ́ tí wọ́n bá fẹ́ gbà á gbé lọ bì mí ṣé tílọ̀ kan ló máa ránṣọ tó ń wọ̀ ni. láyé bàbá. ṣé mọ́tò kan ló máa ń gbé ẹ lọ ìlú ẹ. kò ṣeé ṣe. ṣóbìnrin kan ló ń dó ni. ọ̀rọ̀ yìí pakasọ bàbá. ó pakasọ wọ́n jẹ́ ó pakasọ torí ọ̀rọ̀ tí èmi adé orí ọ̀kín bá sọ mi ò ní yí padà ẹni bá wá sọ́dọ̀ mi
pòun bá ìwòsàn wá tọrọ ò bá jọ mọ́ adìyẹ mi ò ní ní kó lọ ra adìyẹ tí ọ̀rọ̀ ẹ̀ bá ní omi lásán ló máa fi wẹ̀ ó parí but pé n tí ń ṣe tiẹ̀ kí n sọ fún ẹ pé kó lọ ra ẹran wá ẹran òdẹjọ mọṣẹ ẹ á irúnmọlẹ̀ mi á béèrè lọ́wọ́ mi tó bá fẹ́ lọ wo irúnmọlẹ̀ mi bọ̀ tí sẹ́ẹ̀tì ẹ ò ní í ṣiṣẹ́ tó bá fẹ́ lọ wo irúnmọlẹ̀ tí mò ń sìn kámẹ́rà ẹ ò ní í ṣiṣẹ́ ní pírọ́blẹ́mù ẹ. bàbá ẹ ti sọ fún mi láìmọye ìgbà tí mo ti wá sọ́dọ̀ yín èmi náà sì léléyìí mi ò jẹ́ tó daṣòro ẹ̀ ṣòro torí pé irinṣẹ́ tá a gbé dání a ní fẹ́ pàdánù rẹ̀. ọlọ́ọ̀bá ò ní jẹ́ pàdánù rẹ̀. àmín bàbá àmín àṣẹ bàbá. ẹni bá lé ẹ́ ń dilé ẹ kò ní lè bá ẹ. àṣẹ bàbá. ẹni bá sọ pé òun apara ẹ. àṣẹ bàbá. ẹrù tí kinní yẹn dì borí ara ẹ ló fi gbé ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ gbé òkè ara ẹ kọ́ ló fi nà ẹni bá lóun apara ẹni bá lóun apara gbogbo àtàwà bí apara ẹ. àṣẹ bàbá. ẹ̀ẹ́dínlógún ni ọmọ tí ò lè rìn tí wọ́n gbé débí ọjọ́ kẹta kan ló dìde ni á dìde á rìn. bàbá má ṣèrú pẹ̀lú iṣẹ́ ẹ ni. bàbá ẹ ní ọmọ ọdún méjì ó dìde ó rìn. ọmọ ọdún méjì tí ò lè rìn. bẹ́ẹ̀ ni ó dìde ó rìn lọ́jọ́ kẹta tí wọ́n gbé dé ọ̀dọ̀ èmi adé orí ọ̀gbìn. bàbá bó ló ṣe jẹ́. olúwa ọba ló fún wa ṣe. kì í ṣe èèyàn. torí pé ó ń yà mí lẹ́nu ni bàbá. tí bá ní agbára mi ni irọ́ mo pa. tó bá ti ṣe pẹ̀lú òótọ́ tó bá pe ọlọ́run á dá ẹ lóhùn. Èlíjà pe iná ní òkè pé kó wá jó ẹbọ kò lè jó o but Èlíjà ó pe iná kó wá jó ẹbọ ó ṣe kí ni. ó jó bàbá. ìdí nìyẹn tó yẹ kí gbogbo awo tó bá wà ní orílẹ̀-èdè àwa aláwọ̀ dúdú yìí kó máa ṣòótọ́. tó bá ṣòótọ́ òótọ́ á gbè ẹ́ o. bẹ́ẹ̀ ni bàbá. tó bá dalẹ̀ ọjọ́ iwájú ló jìnnà ju o. yà kí n lè lówó kí n lè rówó gbà lọ́wọ́ ẹ ọ̀rọ̀ ẹ ò nídìí ẹran ọ̀rọ̀ ẹ ò nídìí 50,000 ọ̀rọ̀ ẹ ò nídìí 1 million mo ní kó lọ mú 2 million wá. ẹni á béèrè kò sí bí èèyàn ṣe fòògùn kò sí bí èèyàn ṣe fi èèyàn ṣòògùn owó ẹlẹ́mìí á padà wá béèrè tó di dandan. but n tó bá wá o tí n bá sọ fún ẹ pé nǹkan báyìí ni kò ṣe try to do it. bàbá báwo la ṣe afẹ́ dọ́lù tó mọ̀. ó dọjọ́ iwájú ó dọjọ́ àtisùn àtisùn lẹ́bọ̀ èní mo rí ẹ mo gbá ẹ lójú mo gbowó lọ́wọ́ ẹ la mo rí ẹ mo gbá ẹ lójú mo gbowó lọ́wọ́ ẹ má rò pé bóyá orí ẹlẹ́dàá ẹ ò sùn á gbé ẹ ọ̀rọ̀ ẹ ò jọ mọ́ 50,000 naira mo ní tó bá ti ní 100,000 naira mi ò ṣiṣẹ́ fún ẹ o lè jáde síwájú ìta mi bẹ̀ yẹn afẹ́rẹ́ ọlọ́run á dẹ̀ fẹ́ lu ẹ gbogbo tó ṣe á dẹ̀ ṣe kí ni. á dẹ̀ lọ. wà ní iwájú ìta lágbájá báyìí ló dẹ̀ ti rí wòsàn àbí. but never you believe on money. Money is a problem of any human being in this life. But ìwọ tó bá ń ṣàwò tó bá jẹ́ àwò òótọ́. Kí ló dé? Oníṣòro ó wá bá mi. Ó dẹ̀ mọ̀ pé màá yọ ẹnu ìṣòro yẹn. Ó wá dọ́dọ̀ mi mo mọ̀ pé mi ò lè yọ ẹnu ìṣòro yẹn mo ṣẹ̀tún wá ń dákun. Is it not a problem? It's a problem. In Jesus' name I pray. Bàbá bẹ́ẹ̀ sì wá lóògùn tó yìí táyé mọ̀ yín ṣáà wá rí àwọn olóògùn bíi tiyín tó fẹ́ máa jowó yín. Ètò bá ronú ibi sí mi á forí ara ẹ̀ gbé ni. Torí mi ò dá awo káwo lẹ́bi. Mi ò dẹ̀ sọ pé káwo má ṣe tiẹ̀. Ẹni awo tó bá wà ní Òdìgbò local government mo yọ̀ǹda. But ìwọ tó bá ṣe 419 o tí wọ́n bá gbé ọ̀rọ̀ ẹ dé ọ̀dọ̀ mi àbí wọ́n bá agbárí èèyàn nílé ẹ máa sọ fún ẹ pé mi ò lọ́wọ́ sí o ẹ máa mú lọ nítorí ẹ bá rí kó fara mọ́. òtítọ́ ọ̀rọ̀ bàbá bẹ́ẹ̀ ṣe wá lóògùn tó yìí tẹ́ ẹ sì lágbára tó yìí tá a bá ní ká wò ó wọ́n ń pe kinní kan ní ọ̀bàlú ayé. Bàbá kí ni ìtumọ̀ ọ̀bàlú ayé?
ẹ̀dá ló dán pópó lamdi ṣàkàṣìkí ó lu ẹ̀gbọ́n gbìyàbó dákú oṣù lílúlé yánnayànna àgbàdo gbó olóko ògbúdọ̀ ṣẹ irúnmọlẹ̀ ló dárúkọ ẹ̀ kò lẹ́wù aṣọ èèyàn ló ń lò ní ẹ̀wù aṣọ láṣọ ń lò ẹ̀wù aṣọ ṣòkòtò agbádá tí ìpín bá bọ́lẹ̀ bá bá ńlá ẹnìkan ò lè gbé wọ̀ òun ṣokọ̀ balùwàyè ni ó lẹ̀gbọ́n gbìyàbó dákú. Ìgbà ìyàn ni wọ́n rí tí wọ́n fi ń bọ̀ lọ́dọ̀ mi àkàrà ọ̀jọ̀jọ̀ ni wọ́n rí tí wọ́n fi ń bọ̀ lọ́dọ̀ mi tó bá dojú ìjà tó bá dojú ẹjọ́ gbogbo wọn lásà lọ yánkító. Bàbá báwo ni bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí sì jẹ́ sí. Bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bàbá tó wà ń bí ọ̀gá mi ni ní driving òun ló kọ́ mi níṣẹ́ driver. Bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí àwò ni wọ́n. Àìsàn tó ń ṣe ọmọ ẹ̀ ọ́ ni máa bọ̀. Kò ní dé ọ̀dọ̀ ẹ̀ mọ́ láyé. Bàbá kí ló ṣe wọ́n. Jẹ́ ó fẹ́ nu ẹ̀ ṣàlàyé. Kí lorúkọ yín. Ṣèyí ló kọ́ mi Ṣèyí. Kí ló gbé yín dọ̀dọ̀ bàbá. Kíní kan ṣe mí ní bá ti sùn báyìí má sì máa nà tán nǹkan tó ṣe mí rí má sì máa nà báyìí lórí kíní. Ẹdú ọ̀rọ̀ yín ò tí yé mi ẹni tẹ́ ẹ bá sùn tó bá wá dàrí òru ẹ mọ̀ nà panàṣẹ̀ ẹ mọ̀ nà tọ̀ ẹ dúró báwo wá ni bàbá ṣe bá yín ṣe. Bàbá tí bá ń ṣe báyìí ó ní mi ní rí mọ́. Ẹdó ẹ ti ń sùn báyìí kíní yẹn ò tí wá. Kò tí bàbá kò tí wá. May God bless you. Bàbá iṣẹ́ tẹ̀ ń ṣe gbogbo ayé ló nífẹ̀ẹ́ sí torí pé ẹ kì í mú kàn mọ́kàn. Mi ò ní fi kan pé méjì o over my dead body. Torí pé ẹni tó rán mi wá sọ́dọ̀ yín tó ní pé kí n wá ṣe interview fún yín lónìí lótìítọ́ èmi àti ẹ̀ ò tí jọ sọ̀rọ̀ púpọ̀ àti jọ sọ̀rọ̀ wọnú ara wọn mi ò mọ nǹkan tẹ́ ẹ ti ṣe fún un tó fi ní pé kí n dí ọ̀dọ̀ yín lónìí. Mo ṣiṣẹ́ fún ni ó wà ní Canada. Bẹ́ẹ̀ ni bàbá. Wọ́n dẹ̀ lé ọkọ ẹ̀ gba gbogbo everything tó ń ṣe ní Canada. Mo dẹ̀ pa ó pè mí àbúrò ẹ̀ ló wá sọ fún mi. Mo ní ṣé o mọ orúkọ ọkùnrin ó lóun mọ orúkọ ẹ̀ mo ní kó sẹ́ndì fọ́tò àti orúkọ ọkùnrin yẹn fún mi. Ó dẹ̀ sẹ́ndì ọjọ́ kẹta lọkọ ẹ̀ gbà padà gbogbo everything tọkọ ẹ̀ ní ó gbélé lọ́wọ́ èmi adé. Bàbá ẹ dákun bá wa jókòó. Orí. Tó bá ní kí n bá ẹ pààyàn mi ò ní ṣe. Tó bá ní kí n bá ẹ bá tèèyàn jẹ́ over my dead body. But gbogbo aláìsàn tó bá ti dọ́dọ̀ mi àbí ìṣòro ó gbúdọ̀ ṣe kí ni ó gbúdọ̀ máa wọlẹ̀. Nígbà bí ọba ìlú ilẹ̀ kọ́ la bí sí mi. Nígbà bí ìjòyè ilẹ̀ kọ́ la bí sí mi. Wọ́n bá bí lórí bẹ́ẹ̀dì ní hospital ṣé wọ́n máa gbé olúbi ẹ̀jẹ̀ ni ilẹ̀ ẹlẹ́kọ́ wọ́n máa gbé olúbi ẹ̀ sí. Ní àkókò mẹ́kí èmi mo sọ bẹ́ẹ̀. Má bá ìbàjẹ́ èèyàn wá sọ́dọ̀ mi o. Tó bá dẹ̀ ti fẹ́ káṣírí ẹ̀ tú má wàá dáfá lọ́dọ̀ mi torí gbogbo ohun tó bá ṣe ẹnu ilé màá sọ fún ẹ. That is my option. But èmi adé orí ọ̀kí ó dàbọ̀. Bàbá ẹ dákun ẹ má ti lọ bàbá wọ́n ń pe kinní kan ní páàgùn kì í jẹ́ bẹ́ẹ̀ bàbá. Páàgùn. Bẹ́ẹ̀ ni bàbá. Ó lè mọ̀ láyé ẹni bá ní páàgùn dání oògùn àtijọ́ ni o ọmọ ayé òde òní tó bá lóun mọ̀ ó lójú. Ọmọ ayé òde òní. Tó bá lóun ní dání. Tó bá lóun ní dání ó lójú. Sunday Igboho àjọṣe meeting ó ní ẹ lọ wo ẹni tó wà last city yẹn white lace ní gbogbo wa dẹ̀ ó ní ẹ lọ pé wa mo ní ọ̀gá ẹ má bínú èmi ò lóògùn ìfánìkan mọ́
ẹ jẹ́ kó yé Sunday Igboho pé ẹ lóògùn. èmi adé orí ọ̀kín Ó yé mi bàbá. ló sọ bẹ́ẹ̀. ó ní mi ò lóògùn o babaláwo má pa mí èmi ò lóògùn lọ́lọ́run ọba. but mo ní ká tó rí 21 days wọ́n á mú ẹbọ tí wàá bọ́ ṣùgbọ́n má já ìjà yìí fún ara ẹ nìkan. Bàbá ọ̀rọ̀ yóò ti yé mi. ayé ẹ bó bá yá. Kó tó di pé àwọn DSS wọ́n lọ sílé Sunday Igboho. ń bẹ́ mi à ń bá jọ lọ ṣèpàdé ní ilé ọba Ọ̀wọ̀ ni. Ẹ̀yin ti kọ́kọ́ sọ fún ẹ ti kọ́kọ́ jíṣẹ́ fún Sunday Igboho. olúwa mi ṣàánú mi. Torí pé Alhaji Sunday Igboho tá à ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń bẹ gbogbo ọmọ Nàìjíríà pé kán báwọn bẹ DSS kí wọ́n fún àwọn ní òmìnira wọn padà. kò lè fún wọn. nbí Sunday Igboho wa gbogbo àwọn DSS tó lọ ọ̀dọ̀ ẹ̀mí wọn ti rí wọn mú. Bẹ́ẹ̀ ni bàbá. mi ń ṣọmọdé awọ ọkùnrin I am a man of myself. ó lóun ò jà fún ayé àdá ó lóun ò jà fún Yorùbá nation mọ́ ó ní Oòduà adẹ̀jọ́ ń lọ ní. Thank you.